àwọn tí wọ́n nígbàgbọ́ pé ìran àwọn ló ní orílẹ̀-èdè Nàìjíríà, àwọn ìran tí wọ́n ń pa àwọn ènìyàn ṣayọ̀ tí ìran wọn sì tún ń gbè lẹ́yìn wọn, àwọn ìran yìí wọ́n ṣàdédé ṣe bẹ́ẹ̀ àfọ́fà ni. Níbi tí nǹkan tí ò yẹ kó ṣẹlẹ̀ bá ti ń ṣẹlẹ̀, ó máa wáyé bẹ́ẹ̀, ó máa wáyé bẹ́ẹ̀. Lára nǹkan tó fa wàhálà fún wa, tó mú ọ̀rọ̀ ẹ̀sìn tó mú di wàhálà, pàápàá jùlọ àwọn tó ń pariwo wọ́n fẹ́ gbógun ti ẹ̀sìn kan ni. Torí tí ó bá jẹ́ pé orí èèyàn kò nálé kò fapò, kò yẹ kọjọ́rọ̀ ẹ̀sìn ló máa dógun lẹ̀, nítorí pé ìran kan ẹ̀sìn kan kọ́ lọ́lọ́run mọ̀ nípa ẹ̀. Gbogbo ohun tó wà láyé lọ́lọ́run mọ̀ nípa ẹ̀. Tọ́lọ́run bá fẹ́ ká ṣẹ̀sìn kan, kò ná ní nǹkan kan láti dá wa lẹ́lẹ́sìn kan. Tọ́lọ́run bá fẹ́ kí gbogbo wa jẹ́ Yorùbá, kò ná ní nǹkan kan láti dá wa Yorùbá, kó dá èdè kan fún wa. Ẹ má bínú ẹjẹ tó ń fi làǹgẹ̀, torí ọmọ Yorùbá gidi ni mí sọ. Ẹ ṣeun a dúpẹ́. Kò ná ní nǹkan kan láti dá wa ní elédè kan tàbí ìran kan tàbí ẹ̀yà kan. Ṣùgbọ́n alọ́lọ́run ò ṣe dá. Àwọn òpònú èèyàn àwọn ẹ̀yà kan wọ́n ní kò sí ní tọ́lọ́run dá tó dára àfi tàwọn nìkan. Ṣe ráyè àbẹ́ ráyè. Ṣe rírònú àwọn èèyàn tá a jọ ń gbé, ẹni tí ẹ sì ní lọ́kàn ó yàtọ̀ sí ní tá à ń rí o, àfi k'Ọlọ́run kó ṣàánú wa. Ṣe nígbà tá a ti rán Muslim ticket lórílẹ̀‐èdè yìí, làwọn arábí ti believe pé àwọn wà on top of everything. Ìfẹ́ tí àwọn ènìyàn ní sí bàbá wa Bọ́lá Ahmed Tinubu tí wọ́n jẹ́ ààrẹ wa, èmi a máa ní bàbá dáadáa, ọmọ olódò dẹ̀. Wọn fi lọ́kàn balẹ̀, wọn ò jẹ́ ó sinmi, wọ́n bà gbogbo ẹ̀jẹ̀ tán, wọ́n tún fẹ́ bàjọba ẹ̀jẹ̀. Káà náà fọgbọ́n ṣe o, olóṣèlú náà làwọn náà, wọ́n sì máa láwọn olóṣèlú ò ṣe é fẹ́jú fún, ṣùgbọ́n a nífẹ̀ẹ́ wọn. Ọlọ́run ló mú òótọ́ ọ̀rọ̀, Ọlọ́run sì mú èèyàn rẹ̀. Ẹ jẹ́ n padà síbi mo ti ń bọ̀. Ìfẹ́ táwọn èèyàn ní sí bàbá wa Excellency Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló jẹ́ kán dìbò fún Muslim ticket. Torí wọ́n mọ̀ pé bàbá kì í compromise. Nígbà tó jẹ́ gómìnà nípínlẹ̀ Èkó, àìmọye ẹlẹ́sìn àti ẹ̀yà míì tó fà sókè, àwọn ló pọ̀ jù jọmọ nílùú lọ. Kò ń fi ẹlẹ́yàmẹ̀yà ṣe, ṣùgbọ́n wọ́n dojú ẹ̀rú mọ́ lọ́wọ́. Ṣùgbọ́n ẹni tó bá gbárọ̀ wá náà ni ó gbárọ̀ lọ o. Nígbà tí Muslim ticket ti wọlé, tí ẹ ti bẹ̀rẹ̀ ìjọba, ṣé bẹ́ẹ̀ gbọ́ ní tí Vice President Shettima nígbà tó lọ sí US tó sọ lọ́hùn pé allegedly, tabala allegedly, kì í ṣe pé kò sẹ́rìí, tó ní gbogbo ọmọ Nàìjíríà wà lẹ́yìn Palestine. All Nigerians are behind the Palestinians. Imagine. Ṣé òun ni gbogbo ọmọ Nàìjíríà, ṣé òun làárẹ̀? Tí wọ́n bá fọ́ àfiṣẹ́ ràn, tí wọ́n bá rán ni níṣẹ́ ẹrú, ìbá máa fi tọmọ jẹ. Ṣé gbogbo Nàìjíríà ló wà lẹ́yìn Palestine? Ṣé in tó ń dún ọmọ Nàìjíríà lọ́wọ́, tó ń sọmọ Nàìjíríà báṣabàṣa, ṣé kò ju ti Palestine lọ ni? Tí ìbá ṣe pé àwọn èèyàn yìí ti ní lọ́kàn wípé ẹ̀sìn àwọn tó papọ̀ mọ́ tàwọn ẹni yẹn náà ni gbogbo ọmọ Nàìjíríà ń ṣe. Ibi àti kọ́kọ́ wọ̀ nìyẹn, Muslim ticket. Lẹ́yìn yẹn, ṣé ẹ mọ̀ wípé lára àwọn wàhálà tá a wọ̀ yàtọ̀ fún Muslim ticket, a nílò láti béèrè question lọ́wọ́ ara wa mọ́. Lára wàhálà tá a wọ̀ ní béèrè tá à ń béèrè wípé kí làwọn pípù yìí ń wá, kí ni wọ́n fẹ́ tí wọ́n fi ń pààyàn. À ń waste time ni. Kò sí tán fẹ́ ju pé wọ́n fẹ́ take power, wọ́n fẹ́ wà on control for life. Inú ń bí wọn bí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe wà lórí ipò, torí pé ó ń gèyẹ wọn, ó ń gèyẹ wọn. Wọ́n fẹ́ wà lórí ipò ìkíní títí ayé. Bí wọ́n bá wá sí lórí ipò, wọ́n fẹ́ máa control ẹni tó wà lórí ipò, bí wọ́n ṣe ń ṣe bọ̀ látayé báyìí, especially láti Sokoto. Akáfẹ́ tiẹ̀.
ẹlẹ́kejì nítorí wípé ẹ̀sìn Islam làwọn ń ṣe ló pọ̀ jù, wọ́n fẹ́ kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ ẹlẹ́sìn kan. Ẹ máa ro ìrònú, ẹ máa rí ìrònú, ṣé ẹ rí ìrònú wọn. ẹlẹ́kẹta, wọ́n fẹ́ gba ilẹ̀, pé àwa la ní Nàìjíríà, ẹrú làwọn yòókù, gẹ́gẹ́ bí etí bàbá wọn Usman Dan Fodio tí wọ́n ló fi sílẹ̀ nínú ìtàn. Allegedly ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ pé àwọn ni wọ́n gbélé lọ́wọ́. Bí gbogbo wàhálà yìí sì wá ń ṣẹlẹ̀ tó, àwọn tó wá so wá pọ̀, gbogbo bí ẹ ṣe ń pààyàn tó yìí, tó yẹ kí wọ́n sọ̀rọ̀, àgbọ̀n kankan lẹ́nu wọn àfìgbà tí Trump dìde pé wọ́n ń pa àwọn Kìrìsìtẹ́nì. Àfìgbà tí Trump dìde àgbọ̀n kankan lẹ́nu wọn. Ìlà fi máa ń sọ pé ṣe ló dàbí ìgbà tó jẹ́ wípé láti ilẹ̀ pẹ̀pẹ̀ ni plan yẹn ti wà ń bẹ̀. Ó ti pẹ́ o, agenda yẹn ti pẹ́ o. A dúpẹ́ lọ́wọ́ ilẹ̀ Ísírẹ́lì náà tí wọ́n dìde. Lóòótọ́ Kìrìsìtẹ́nì nìkan kọ́ ni wọ́n ń pa, ṣùgbọ́n tájẹ̀tì wọn gangan orí Kìrìsìtẹ́nì ni wọ́n fẹ́ pa ẹ̀sìn Kìrìsìtẹ́nì run. Kí ló dé? Wọ́n á máa so ẹran mọ́ran kíkan kan ọ̀kan pa. Àwọn eléyìí ti kan, wọ́n ti kankan pa o. Wàhálà lẹ́ran tí wọ́n so mẹ́ran àwọn eléyìí o. Torí pé àwọn fúnra ara wọn gangan ẹranko lọ́pọ̀lọpọ̀ wọn. Ìwà ẹranko ló wà nínú wọn. Kì í ṣe ìwà èèyàn, ìwà ọ̀dájú ayé àti tọ̀run. Ẹlòmíì ò lè pe ikú débi pọ́ máa pa adìẹ. Ẹ worú àwọn tẹ́ni a máa bá gbé. Ọmọ ọdún 5-6 yóò ju àdó olóró nínú ìran wọn. Àwọn obìnrin wọn tí wọ́n ń fẹ́ níyàwó ńlẹ̀ Yorùbá ń bí yóò yìnbọn, yóò lóòdù ọta àbọn. Ṣé ẹ rí pa ṣe nǹkan? Gbogbo wàhálà tá a wá ń kàn yìí, ìjọ ò la fẹ́ bọ́ ń bẹ̀. Mo sọ kinní kan, mo ní gbogbo ìgbà tí bàbá wa olódòdẹ ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n bá ṣe dáadáa, a kàn án sí wọn báyìí pé kudos to you. Tí wọ́n bá tún gbé ìgbésẹ̀ mi, wọ́n lè máa mọ̀, ó lè má jẹ́ intentionally, ṣe pé èrò pọ̀ tí ọmọ darí èèyàn ẹja sáré ṣe báyìí, àgàgà tí wàhálà kan bá ṣẹlẹ̀ wọ́n á fẹ́ wá gbogbo ọ̀nà láti tákù ẹ̀. Tẹ́ bá ti ń gbèrú ìgbésẹ̀ bẹ́ẹ̀ tá a ti ń rọ́rọ̀ òṣèlú nínú ẹ̀ tó sì lè affect aráàlú, á sọ ò. Béèyàn wí bẹ́ẹ̀ tó bá kú bẹ́ẹ̀, wọ́n ó sin náà ni, ẹni ó sì pààyàn náà ó kú. Gbogbo àwọn tó ń pààyàn yìí, àwọn náà ó kú o. Ìdájọ́ Ọlọ́run ń bọ̀ wá sí orí wọn o, torí kò sí bí wọ́n ṣe lè pààyàn títí tí wọ́n ò rí ikú pa. A gbé kudos fún bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Àwọn kan ní rárá, Trump sọ fún wọn kan tó strike, ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀. Wọ́n sọ fún wọn, wọn ò sọ fún wọn. Ìta padà gbọ́ ni pé àwọn mọ̀ nípa ẹ̀. Ìyẹn fi aráàlú lọ́kàn balẹ̀. A dẹ̀ mọ̀ pé àjọmọ̀ ni, wọ́n fẹ́ fọ̀lú mọ́ ni. A dẹ̀ mọ̀ wípé bàbá wa náà ò ní fẹ́ kíjọba òun ó bàjẹ́. Ó mọ̀ pé wọ́n fẹ́ fi terrorist yìí, wọ́n fẹ́ fi run life àwọn ènìyàn, wọ́n dẹ̀ fẹ́ fi run Nàìjíríà ni. Kò sì ní gbà kó jẹ́ lásìkò tó. A gbé kudos fún wọn. Àmọ́ bá a bá rí ibi tẹ́ ń lọ, tẹ́ ti fẹ́ máa mọ́rọ̀ òṣèlú wọ̀, á jáde á sọ̀rọ̀. Ẹ bá wa kí èyí Oòduà pátápátá. Wọ́n kó àsìkò yìí. Yes, ibi tí mò ń bọ̀ rèé. Ọ̀rọ̀ Sultan gangan ni mo fẹ́ sọ. Ẹ rí i pé Sultan Sokoto, ẹnìkan kọ àpilẹ̀kọ kan jáde, ó ní ọ̀rọ̀ Trump sí Sultan. Sultan Sokoto yìí kì í ṣòun ni Sultan àkọ́kọ́ tí wọ́n máa ń fẹ́ fi ìlú Sokoto yẹn ṣe ibùjókòó agbára. Ìdí tí mo ṣe gbé kudos fún bàbá wa Tinubu ń bẹ̀ yẹn, àwọn kì í wà bias, àwọn wà sentimental, àdẹ́ fi sentiment sọ̀rọ̀, so màá sọ̀dí yẹn fún yín. Tẹ́ ẹ bá wò dáadáa, ibùjókòó agbára ní north ní Sokoto, ọmọ ni látàyè Usman Dan Fodio.
tó jẹ́ bàbá ilé yìí tó ti jẹ fún bí 50 years ń bẹ. Ẹ má gbàgbé wọn ń ṣọba aládé o, olórí ẹ̀sìn ni emir o, wọn á di olórí ìlú, ṣùgbọ́n wọ́n á fi gbogbo àwọn emir bí wọ́n ṣe pọ̀ tó yòókù wọ́n fi sábẹ́ emir Sokoto. Àwọn ni wọ́n ṣe fúnra wọn o, àwọn ni wọ́n ṣe fúnra wọn. Mò ń wá àkọsílẹ̀ yẹn ni. Then eléyìí tó wà ń bẹ̀ ń sìn tó dákẹ́ tí ò sọ̀rọ̀ nígbà tí Trump wá ju àdó olóró sí Sokoto. Àwọn Trump, àwọn òyìnbó, àwọn Amẹ́ríkà wọ́n ti ṣe àwọn ìwádìí kan lórí ẹ̀ wípé ipa tó ń kó lórí ọ̀rọ̀ àwọn agbésùnmọ̀mí tipẹ́tipẹ́ ni wọ́n ti ń sọ. Pàápàá jùlọ wọ́n ló jẹ́ ọ̀kan allegedly nínú àwọn supporter Boko Haram. Wọ́n ní sójà ni, ó ti retire as brigadier general kó tó wà lórí ipò tó wà yìí. His father, Usman Dan Fodio, ruled for 50 years. Òun fúnra rẹ̀ ó bẹ̀rẹ̀ Nigeria Military Academy ẹ̀ ní Kaduna ní 1977. 2006 ló retire gẹ́gẹ́ bí brigadier general kó tó wá di pé ó wá di ipò yẹn mú after 30 years ipò Sultan Sokoto tó ti kúrò ní military kó tó wá di Sultan. Ibi tá à ń lọ rèé, tí n bá ní kí n kà á yóò gbà wá lákòókò tó pọ̀. Wọ́n ní bàbá wa Tinubu fúnra wọn, wọ́n mọ irú èèyàn tó jẹ́ ni wọ́n fi ń fi ọgbọ́n dá àwọn program tí wọ́n ń ṣe yìí sílẹ̀. Ẹ kú kinní kan, ẹ rí i pé agbára ti kúrò lórí ọ̀rọ̀ à ń wo oṣù, ìgbà wo la máa wẹ̀, ìgbà wo ń léyá. Agbára ti kúrò ní Sokoto lọ́dọ̀ Sultan. Tẹ́lẹ̀ àwọn emir yìí ni wọ́n máa ń sọ fún ìran Yorùbá, ṣùgbọ́n àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá ti kọ́ fúnra wọn ní ń rí nǹkan wọn. Nígbà tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu ààrẹ yìí dé, ẹ rí wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń yàtọ̀. Sultan ò lẹ́nu bíi ti tẹ́lẹ̀ mọ́. Wọ́n mọ̀ pé n tó lè dórílẹ̀-èdè Nàìjíríà rú tó pọ̀ jù ibẹ̀ ló ti ń wà. Ṣé wá rí Trump tó ju àdó olóró sí Sokoto? Táwọn kan ní ṣe bí ibì kan ni wọ́n ti ń wá. Àṣírí tó wà níbẹ̀ ni pé wọ́n mọ̀ wípé ibi tó ti ń wájú nìyẹn. Ẹ má bínú, wọ́n mọ̀ pé ibi tó ti ń wájú nìyẹn. Now tó bá wá rí bẹ́ẹ̀, kudos fún bàbá wa Tinubu láti bẹ̀yẹn náà. The Yorùbás Muslims are no more taking instructions from the Sultan of Sokoto to dictate their Islamic calendar. Pé ìwọ lọ́mọ sọ bí Islamic calendar ṣe rí fún àwọn ìran Yorùbá, ìyẹn ti kúrò ńbẹ̀. Wọ́n mọ̀ọ́mọ̀ fira wọn ṣe kọ̀mándà ẹlẹ́sìn mùsùlùmí ní Sokoto and the spiritual supreme leader of over 100 million Nigerian Muslims, so that bí àwọn 100 million Muslim lu Nàìjíríà ó lè wà lábẹ́ wọn, wọ́n á lè máa gbọ́ ohùn Sultan nìkan. Wọ́n ní wọ́n sì ti lo àwọn Fúlàní láti fi já ìjọba gbà lọ́pọ̀lọpọ̀ ọgbà fún àwọn traditional ruler council títí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu fi dé. Wọ́n ń já ìjọba gbà pẹ̀lú agbára tí wọ́n ní. Wọ́n believe pé báwọn ṣe tó nílùú Sokoto yẹn. Now àwọn Amẹ́ríkà wọ́n trace ẹ̀ lọ síbi àwọn, ẹ máa gbọ́ o, the Sultan of Sokoto should be worried more than any supporter of Boko Haram. He has been on the radar of CIA for a long time because of his connection with Islamic radical group in Afghanistan and Pakistan. Ẹ má jà sọ́jú báyìí lọ. Ìtàn tí wọ́n gbọ́ lẹ́nu bàbá ńlá bàbá wọn Usman Dan Fodio ń fi hàn wípé àwọn làwọn ní Nàìjíríà. Tí allegedly tí àpilẹ̀kọ yìí bá jẹ́ òótọ́, irú èèyàn wo ni Sultan? Wọ́n ti ń lo Sokoto gẹ́gẹ́ bí ibùdó agbára fún orílẹ̀-èdè Nàìjíríà tipẹ́. Wọ́n ti ń lo Sultan, ipò Sultan gẹ́gẹ́ bí ibùjókòó agbára fún orílẹ̀-èdè yìí.
wọ́n ti ń lo ibùjókòó gẹ́gẹ́ bí olórí ẹ̀sìn Islam fún over 100 million àwọn ènìyàn tó jẹ́ Islam tipẹ́. Wọ́n sì ti ju bọ́ǹbù sínú igbó wọn. Wọn ò sọ̀rọ̀, wọ́n dákẹ́. Ṣé kò yẹ ká fura? Tó bá jẹ́ òótọ́ allegedly ní right up yìí, tó bá jẹ́ lóòótọ́ ni wọ́n rí pé ó ti ń lọ́wọ́ sí àtìlẹ́yìn àwọn Islamic radical group ti Afghanistan àti Pakistan ti pẹ́, tó sì jẹ́ olórí àwọn emir ní Sokoto, tó sì jẹ́ olórí àwọn tó ń pàṣẹ ẹ̀sìn lórílẹ̀‐èdè Nàìjíríà fún Islam. Kí ló yẹ ká ṣe? Ní ọdún tí mò ń rò rèé, the Nigeria Academy Kaduna in 1977 yẹn tó sì fi retire in 2006, kó tó gorí ipò sultan yìí ni wọ́n ti ń sọ pé wọ́n ti ń sọ ọ́ gẹ́gẹ́ bí ológun. Ó ṣiṣẹ́ pẹ̀lú ECOMOG operation ní Sierra Leone. Ó mọ̀ nípa iṣẹ́ ogun tẹ́ bá ń gbọ́ fúngbà àkọ́kọ́ o. Kí lẹ rò pé ó yẹ kó jẹ́ àbọ̀? Àti sultan àti Gumi, ṣé ẹ rò pé èrò wọn ò fẹ́ dọ́gba? Ṣé wọn ò lè jẹ́ alátìlẹyìn kẹ́nìkan wà lábẹ́ kẹ́nìkan wà lókè, káwọn kan dẹ̀ ti promise wọn pé ẹ dálẹ̀ tó bá ṣẹlẹ̀ a máa múri wọlé? Ǹjẹ́ bàbá wa àti àwọn elétò ààbò ṣé wọ́n ń ṣiṣẹ́ lórí bí bàálù ṣe wá ń jà nǹkan ọjà ogun sínú igbó? Ṣé wọ́n ṣèwádìí? Tírú ẹ̀ bá fẹ́ ṣẹlẹ̀ táwọn ti múra lẹ̀, ìmúra wo ni àwọn orílẹ̀-èdè Nàìjíríà mú láti gbà wá? Ṣeun Agboola lórúkọ mi.